ọba ń fi èpè àti olúgbòhùn wọ́n fi ń ṣépè fún àwọn ọ̀dọ́ ìlú tí fẹ́ kú tán. ẹ̀yin afọbajẹ ìlú Ẹ̀pẹ́ Èkìtì ní Ìjẹ̀rò local government ṣé ẹ ò bá ọba aláyélúwà yìí ẹ bá wọn sọ̀rọ̀ ni tàbí pé kájọ pé bóyá ẹ fún wọn ní orientation. ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lé sí. níbo ni ọba ti rí èpè níbo ni ọba ti rí olúgbòhùn tó fi ń ṣépè fún wọn. àwọn ará ìlú àtàwọn ọ̀dọ́ ìlú wọ́n ní ìṣẹ̀dálẹ̀ tiwọn nìyẹn nílùú Ẹ̀pẹ́ Èkìtì. pípé títí ayé tí íńtánẹ́ẹ̀tì bá ṣì wà dọ́kúmẹ́ntìrì yìí ló máa wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ kàn tẹ̀ síbẹ̀ Ẹlẹ́pẹ̀ of Ẹ̀pẹ́ Èkìtì sí YouTube sí Facebook á gbé gbogbo ẹ̀ wá. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe sórí àwọn ẹ̀rọ ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má gbàgbé láti subscribe fún wa kẹ́ẹ̀tọ́ notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ojú tó fún wa kò ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ ti mọ̀ wá ní àná kó tó di òní tí a ò bá rí nǹkan kan tàbí tí a ò bá gbọ́ nǹkan kan a ò ní jáde wá láti lè wá sọ̀rọ̀ ní ipa ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ ìkànnì wa Òkodoro Yorùbá tẹlifíṣàn kò dá kí a gbọ́ nǹkan kan tó fara pẹ́ nǹkan bí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn ọmọ kóòtù òjìrè ká má lè sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn kan sọ pé nígbà tó tí ìlú kan ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ tìlú ibòmí ni ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ ìlú Ẹ̀pẹ́ Èkìtì òun ni a fẹ́ délé ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì ní Ìjẹ̀rò local government Èkìtì state a rí tí àwọn ọ̀dọ́ àti àwọn ará ìlú tí wọ́n gbé páálí pélébé kan káàkiri tí àwọn èèyàn ń pè ní nǹkan tá a lè sọ pé wọ́n protest tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo nínú fọ́nrán yẹn pé àwọn ò fẹ́ ọba wọn kí ọba wọn kó fi orí àpèrè lẹ̀. àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ wọ́n fa akékọ́rí ni wípé ọba wọn ìyẹn ọba Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì ó gbúdọ̀ fi orí àpèrè sílẹ̀ wípé ó ti ṣe nǹkan ìwọ̀ tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́. nígbà tí àwa rí fọ́nrán yẹn ó jẹ́ nǹkan tí ó bá wà ní inú jẹ́ púpọ̀ torí èmi máa ń sọ kankan wípé kò sí bí èèyàn ti lè kéré tó tí wọ́n bá ti mú yàn báyìí kó sọ pé òun ni ọba o ẹni yẹn ti di àgbàlagbà torí pé ìwà ọmọ kékeré ti kúrò ní ọwọ́ ẹ̀ ó ti gbé nǹkan àgbà ó ti gbé wọ̀ ó ti mú bùbá ọmọdé ó ti gbé lẹ̀ ó ti wá agbádá àgbàlagbà ó ti gbé wọ̀. ọba tí à ń sọ̀rọ̀ nípa yìí òun lọ́ba tó jẹ lẹ́yìn ìgbà tí ọba wa àná tí ó gbéṣẹ̀ ọba wa E.O. Àgbélé ọba tí wọ́n gbéṣẹ̀ ìyẹn ọba wa àná kọ́lọ́hún bá wa fi ọ̀run kẹ́ wọn. ọba wa ti sìn yìí àwọn ni ọba aláyélúwà ọba Ayọ̀dèjì Williams ọba yìí dé orí àpèrè ní ọmọ ọdún 32 years tó ti jẹ ọba ṣé ká sọ yìí pé ìwà ọmọdé ṣì wà ní ara ọba yìí ni kàbí ká sọ yìí pé nígbà tí wọ́n lọ mú ọba yìí kó wá jẹ oyè wọ́n sọ fún pé nǹkan báyìí ló máa ṣe o nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe o téèyàn bá ti dórí ipò ọba o gbogbo ìwà ọmọdé ó gbọ́dọ̀ gbé sílẹ̀ kó gbé wa àgbàlagbà wọ̀. ẹ̀yin afọbajẹ ìlú Ẹ̀pẹ́ Èkìtì ní Ìjẹ̀rò local government ṣé ẹ ò bá ọba aláyélúwà yìí
ẹ bá wọn sọ̀rọ̀ ni tàbí pé ká sọ pé bóyá ẹ fún wọn ní orientation torí nǹkan tí a gbọ́ tí àwọn ọ̀dọ́ ìlú àti àwọn ará ìlú tó bẹ̀rẹ̀ sí ní pariwo nínú fọ́nrán yẹn ni wípé ọba ń fi èpè àti olúgbòhùn wọ́n fi ń ṣépè fún àwọn ọ̀dọ́ ìlú tó fẹ́ kú tán nígbà tí ọ̀dọ́ ìlú bá ti wá kú tán àwa bẹ̀rẹ̀ sí ní fèsì ohun àgbàlagbà láti lè máa fi olúgbòhùn àtèpè láti lè máa ṣẹ́ fún wọn. mo wá wò ó nígbà tí mo gbọ́ fọ́nrán yẹn níbo ni ọba ti rí èpè níbo ni ọba ti rí olúgbòhùn tó fi ń ṣépè fún wọn. àwọn ará ìlú àtàwọn ọ̀dọ́ ìlú wọ́n ní ìṣẹ̀dálẹ̀ tí wọ́n nìyẹn nílùú Ẹ̀pẹ́ Èkìtì. tọ́ba bá ti jẹ ọba báyìí olúgbòhùn ìlú èpè ìlú àfọ̀ṣẹ ìlú wọ́n máa gbélé ọba lọ́wọ́ láti lè máa fi ṣàdúrà fún àwọn ọmọ ìlú ní àpapọ̀ kí ìlú lè tùbà kí ìlú lè túṣẹ́ ṣá máa sọ pé kò dáa àwọn afọbajẹ́ ṣe dáa àwọn olóyè wọn ṣe dáa láti lè fà lé ọba lọ́wọ́ nítorí pé nǹkan tó jẹ́ bíi ìṣẹ̀dálẹ̀ wọn nìyẹn wọ́n wá gbé fọ́ba yìí ọba yóò rí àdúrà ṣe fọwọ́ ọmọ ìlú ọba bẹ́ẹ̀ sì ní gégùn fáwọn ọ̀dọ́ ìlú àwọn ọ̀dọ́ ìlú tó fẹ́ kú tán wọ́n wá ń pariwo wípé kí ọba kó fi orí àpèrè lẹ̀ àwọn òfòba ìmọ̀ ọba mi ni àwọn fẹ́ ṣe rí statement yẹn ó jẹ́ statement rẹ pé ó mú mi kọ̀yàn tó bá jẹ́ pé ọmọ Yorùbá gidi ni ẹ̀ tó ojú ọmọ kóòtù òjìrè gidi kí wọ́n máa kọrin irú ẹ̀ fún ọba kan tàbí ká sọ pé ìwọ jẹ́ ẹbí ọba kó wọ́n máa kọrin ọba fún ọba tó jẹ́ bí ẹ kó wá bí wọ́n lè pé kí ló ṣẹlẹ̀ kó wọ́n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa ṣé ẹ mọ̀ pé ó máa jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́. ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò lè jẹ́ nǹkan tó máa parẹ́ láéláé torí pé títí ayé tí íńtánẹ́ẹ̀tì bá ṣì wà ní dọ́kúmẹ́ntì yìí ló máa wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ kàn tẹ̀ síbẹ̀ Ẹlẹ́pẹ̀ Ọ̀fọ̀ Ẹ̀pẹ́ Èkìtì sí YouTube sí Facebook á gbé gbogbo ẹ̀ wá kẹ́ ẹ tó kílìkì méjì ẹ̀rí kọ̀ǹfàmù nínú ẹ̀ pé nígbà kan o Ẹlẹ́pẹ̀tì tí Ẹ̀pẹ́ Èkìtì ó ń fi èpè àtolúgbòhùn ṣépè fún àwọn ọ̀dọ́ ìlú tó fẹ́ kú tán. gómìnà ìpínlẹ̀ Èkìtì Dr. John Káyọ̀dé Fáyẹmí ẹ dìde lórí ọ̀rọ̀ yìí o nítorí pé ìlú tó bá ní ọba tó níjòyè kò yẹ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ ó wá ti wá nọ́ba ó wá níjòyè irú ẹ̀ wá ń ṣẹlẹ̀ nǹkan tó yẹ kí ọba àlù ọba orí ìtẹ́ ọba aládé kó máa ṣe òun ní Ẹlẹ́pẹ̀tì tìlú Ẹ̀pẹ́ Èkìtì tó ń ṣe fọwọ́ ọmọ ìlú àwọn ọ̀dọ́ ìlú ti fẹ́ kú tán báyìí. a ò fẹ́ a ò dẹ̀ fẹ́ ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lé sí. ṣé lóòtítọ́ ṣé òfin wà wípé tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí yóò kúrò lórí àpèrè. a kúrò lórí àpèrè. èèyàn tó fi jọba àgbà táwọn fa ọ̀rọ̀ tán ṣọba òkùnkùn ilé onífarati ìlú Ẹ̀pẹ́ ibẹ̀ lọ́ba ti jáde ti fa mú wọ́n fi ṣe mọ̀kàrúrù láàrin àfọbàjẹ́ ìyẹn ṣe fẹjọ́ mọ yé ṣùgbọ́n tán dẹ̀ fi ṣe mọ̀kàrúrù ó wá di pé ọ̀rọ̀ délẹ̀ báyìí àwọn akójú sí oore náà ṣìṣe oore náà ṣe báyìí àwọn ọ̀dọ́ wa bínú ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yìí o kì í ṣòun ní ifá mú kí ni ẹ̀tọ́ yín láti lọ máa parọ́ fáwọn ará ìlú ẹ̀yin lẹ kó àwọn ará ìlú sí gbàrọ̀ gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò dé dọ̀la ó máa kú. ṣé tó bá yá náà Ẹlẹ́pẹ̀tì Ẹ̀pẹ́ Èkìtì yìí kò wà ní gbépè yẹn kó máa fi ṣépè fún gómìnà ìlú kó fi ṣépè fún gbogbo àwọn olóyè ìlú tán tí gbogbo àwọn ará ìlú bá ti wá kú tán ta ló jọba lé lórí. ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin afọbajẹ́ ṣé ń gbà tí ẹ fẹ́ mú ọ̀dọ́ yìí ọmọ kékeré ọba yìí tẹ́ fẹ́ mú joyè ṣé ẹ béèrè lọ́wọ́ Fani ẹ béèrè lọ́wọ́ wọn Irúnmọlẹ̀ wípé ṣé ọba wa lélẹ́yìí àbí ọba wa kọ́ ṣé fà fọhùn àbí fà ò fọhùn tó bá wá jẹ́ pọ́ bá wa ni tàbí tó bá jẹ́ pọ́ bá wa kọ́ ẹni tá a fẹ́ lóore ìgbésẹ̀ wo la máa gbé. òun mo fi ń sọ fún wa wípé ṣé ká sọ wípé tòótọ́ ni
ọ̀rọ̀ tó sọ pé àwọn ìlú kan sọ nígbà tí ọba ìlú wọn tó lọ kówó jẹ tó kówó COVID-19 jẹ tó dẹ́wọ̀n fún nílùú òyìnbó tó ń sọ wípé Ifá ti mọ dọ́là ló tẹ̀ yan ọba sórí ipò. ẹ̀yin afọbajẹ ìlú afẹ́jẹ́ kẹ́ ẹ jáde lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí nítorí pé ìbànújẹ́ tó tóru eléyìí kò sí. ẹ̀yin afọbajẹ ìlú náà ẹ ò lè wẹ̀ kẹ́ ẹ yan kọ̀ọ̀kan torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa tabalé ó máa tabako ó máa tabawọn olóyè ó tabẹ́yìn afọbajẹ pàápàá. díẹ̀ rẹ̀bẹ̀tẹ̀ ni ti gómìnà ìlú ń bẹ díẹ̀ rẹ̀bẹ̀tẹ̀ ni ti kánsẹ́lọ̀ díẹ̀ rẹ̀bẹ̀tẹ̀ ni ti alága kanṣu torí pé ẹ̀yin afọbajẹ lẹ mú ọba lọ síwájú gómìnà kí gómìnà tó stamp ẹ̀ kó gómìnà ò lè mọ nǹkan kan wípé ẹni tí ọba tọ́ sí leléyìí ẹni tí ọba ò tọ́ sí leléyìí. ẹ̀yin ọmọ ìlú ẹ̀yin afọbajẹ ìlú lẹ máa mọ́ba lọ síwájú gómìnà. tẹ́ bá kọ́kọ́ mú lọ síwájú alága kanṣu ìyẹn chairman local government ló máa fà lọ síwájú gómìnà gẹ́gẹ́ bí aláṣẹ kọ́ba lè stamp ẹ̀. ṣé ọba tẹ́ ẹ mú lọ síwájú alága kanṣu yín ṣóhun ló mú lọ síwájú gómìnà tó bá jẹ́ pé òun lè mú déwájú gómìnà ṣé wàá ti wá rí i pé ọba tẹ́ ẹ yàn ó ti ṣe nǹkan tí ó yẹ kí ọba ìlú kó ṣe. náà ní ìsinyìí mo máa ń sọ nǹkan kan fún wa táwọn èèyàn máa lérò kó bóyá àṣìsọ ọ̀rọ̀ ni tàbí pé mo ṣì ọ̀rọ̀ yẹn sọ mi ò ṣì sọ mo mọ nǹkan tí mò ń sọ. mo máa ń ní pé ọlọ́run ló ṣe é wọ́n ti gba agbára kó lọ́wọ́ àwọn ọba tó bá jẹ́ pé gbogbo agbára táwọn gómìnà ń lò agbára táwọn president ń lò yìí tó bá jẹ́ pé àwọn ọba ló bá wà ṣé ẹ mọ̀ yìí pé ẹnu gbà kí ọba ẹlẹ́pẹ̀tì tìlú Ẹ̀pẹ́ Èkìtì kókó pàṣẹ pé gbogbo àwọn ọ̀dọ́ yìí ẹ lọ mú wọn ẹ lọ dúnbù wọn ẹ kó èrò ara wọn sínú fíìsà mo fẹ́ máa jẹ ẹ gbé ẹ̀jẹ̀ wọn síbi kan mo fẹ́ máa mú nítorí pé ọba tó bá ti lè ṣe wílé pé èpè yìí o olúgbòhùn yìí o àfọ̀ṣẹ yìí o ẹ gbọ́dọ̀ máa fi ṣàdúrà fún àwọn ọmọ ìlú ní kí ìlú lè tùbà kí ìlú lè túṣẹ́. ọba yẹn ò wá rí kinní yẹn ṣe ó wá gbé èpè àtolúgbòhùn àti àfọ̀ṣẹ yẹn ó wá gbé ó wá fi ṣépè fún àwọn ọmọ ìlú. ẹ wo fọ́nrán yẹn ṣé ẹ ti rí fọ́nrán yìí ẹ̀yin ọmọ kóòtù òjire àwọn ọmọ Yorùbá ṣé irú nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọba aláyé yìí sára ìlú yìí ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílùú Haúsá ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn Fúlàní ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn Tífí. torí ẹ̀ mo yẹ máa ń sọ fún wa pé àwa Yorùbá lọ ta ara wa nígbà tó bá wò ṣùṣùn tó gbé èpè tó ṣe fún ọmọ ìlú tó ṣe fún ọ̀dọ́ ìlú ṣó o lè gbé pé kó o ṣe fọmọ ẹ̀. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ọba ẹlẹ́pẹ̀tì yẹn tìlú Ẹ̀pẹ́ Èkìtì ṣó o lè gbé pé kó o ṣe fọmọ ẹ̀. gbogbo àwọn ọ̀dọ́ ìlú ó ti wá kú tọ́ báyìí wọ́n ní kó bá forí àpèrè sílẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe ǹjẹ́ ṣọ́ba máa forí àpèrè sílẹ̀ tọ́bọ̀ bá wá ní forí àpèrè sílẹ̀ ṣé ìwà tí ọba ẹ̀ ń wù nísìn ṣé kò sì ní padà wù tó bá yá tí ó bá ṣépè fún wọn lójú korojú tó bá lọ ṣépè fún wọn ní kọ̀rọ̀ yàrá ńkọ́ tẹ́bà mọ́ bí ìlú ṣe bọ́wọn aráàlú ṣe ń kú lẹ́yìn kọ̀ọ̀kan kí lẹ fẹ́ ṣe sí i. ẹ̀yin afọbajẹ ìlú Ẹ̀pẹ́ Èkìtì ẹ dìde lórí ọ̀rọ̀ yìí torí pé ó ń bọ̀ àwọn làǹdẹ̀dẹ̀. lẹ́nu ọdún yìí mo ṣe program kan tí mo post tẹ́bà lọ wo gbogbo àwọn abẹ́ post mi àwọn fọ́nrán tí mo post sórí YouTube yẹn ẹ̀rí ń bẹ̀ tí mò ń béèrè wípé ṣé ọdún 2025 tá a wà yìí ṣé ọdún ìfọwọ́nbaṣẹ̀sìn àbí ọdún ìfọwọ́nbaṣẹ̀lẹ́yà ni nítorí pé ó ti pọ̀ jù nínú ọdún yìí ọ̀rọ̀ wọn ọba ni ọ̀rọ̀ Yorùbá ni ẹ lè rí irú ẹ̀ lọ́dọ̀ wọn Ìgbò ẹ lè rí irú ẹ̀ lọ́dọ̀ wọn Haúsá ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ̀ gbogbo wa lélẹ́yìí gómìnà ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin afọbajẹ tìlú Ẹ̀pẹ́ Èkìtì tẹ́ ẹ mú ẹlẹ́pẹ̀tì tìlú Ẹ̀pẹ́ Èkìtì jáde pé òun ni ó máa jọba ẹ dìde lórí ọ̀rọ̀ yìí torí pé a gbàdúrà kí ìlú wa kó dàwòrò lágbó Ọlọ́run ìlú wo ní dàwòrò Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà lè wà látàárọ̀ ẹ má bá wo àwọn fọ́nrán yìí ẹ bá pín káàkiri
ẹ comment ẹ like ojú ẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.